أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وإمامنا وقدوتنا إلى الخير محمد رسول الله بلغ رسالة ربه وأدى أمانة مولاه صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين adúpẹ́ fọ́lọ́run atọ́rọ̀kẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Eléyìí ni ìjókòó ẹlẹ́ẹ̀kejì nínú ìjókòó ẹ̀kọ́ àti àbábọ̀ ilmu tajwid. Báwo ni a ti ka al-Qur'an tí ìfijọ́ ti bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe gbé fún àwọn sàhábà táwọn sàhábà gbé fún àwọn tí ó tẹ̀lé wọn títí tó fi dé orí ti àwa tá ń bẹ láyé nísìnyí. Àkọ́kọ́ tí a fẹ́ yanjú nínú ìjókòó wa yìí ó ń lọ bí nǹkan mẹ́rin. Nǹkan alákọ̀ọ́kọ́ a fẹ́ sọ̀rọ̀ nípa al-isti'azatu. Tá bá fẹ́ ka al-Qur'an a ṣe a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A kọ́kọ́ ṣàlàyé kí ni jẹ́ al-isti'azatu, ká ṣe a'udhu billahi minash shaitanir rajim kí ni jẹ́ bẹ́ẹ̀, a ṣàlàyé ẹ̀. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tá fẹ́ gbé yẹ̀wò òun náà ni hukmul jahri wal ikhfa'i bil isti'azati. Báwo, kí ni ìdájọ́ káka a'udhu billahi minash shaitanir rajim káwí sókè, kí ni ìdájọ́ ẹ̀? Káwí jẹ́jẹ́, kí ni ìdájọ́ rẹ̀? Ó di ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta tá fẹ́ gbé yẹ̀wò òun ni ìdájọ́ a'udhu billahi yìí, ṣé ọ̀ranyàn ni àbí kìí ṣe ọ̀ranyàn káwí ní tá bá fẹ́ ka al-Qur'an, a ṣe àlàyé rẹ̀. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin, kókó ẹlẹ́ẹ̀kẹrin tá fẹ́ yanjú òun ni siyagul isti'azati as-sahiha. Àwọn gbólóhùn a'udhu billahi minash shaitanir rajim tá máa ń ṣe ní èyí tó lálàáfíà tá bá ní nǹkan lálàáfíà, ìtumọ̀ ẹ̀ ni pé ó bá ìlànà alkitabu wa sunna ó bá mu. Kí ni ìtumọ̀ ẹ̀? Òun ni pé a rẹ́rí fún nínú tírà Ọlọ́run ọba, a sì rẹ́rí fún nínú sunna ti annabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallama. Ó jẹ́ kókó ẹ̀kọ́ mẹ́rin tí a fẹ́ yanjú ní inú ẹ̀kọ́ wa yìí. Alákọ̀ọ́kọ́ òun ni ta'riful isti'azati, ìjúwe ìṣàlàyé kí ni jẹ́ al-isti'azatu. Ìjúwe rẹ̀, àlàyé rẹ̀ méjì ni. Nínú èdè kí ni jẹ́ bẹ́ẹ̀, lọ́dọ̀ àwọn àfáà al-Qur'an kí ni jẹ́ bẹ́ẹ̀, àbí ká sọ pé ojú tí ẹ̀sìn fi wò kí ni jẹ́ bẹ́ẹ̀. Nínú èdè Lárúbáwá máa wí pé al-iltija'u wal-i'tisamu wat-ta'sil. Al-iltija'u kéèyàn darí padà sára nǹkan, wal-i'tisam kéèyàn dìrọ̀ mọ́ nǹkan, wat-ta'sil kéèyàn wá nǹkan ní ìdáàbòbò. Wa fil istilah, lọ́dọ̀ àwọn àfá ẹlẹ́sìn tán bá ní kí ni jẹ́ al-isti'azatu, àwọn sọ pé al-iltija'u ila Allahi ta'ala, ká darí àlámọ̀rí wa padà sí ọ̀dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá. Wat-tahassunu bihi, ká sì wá Ọlọ́run ọba ní gàgá, ìdáàbòbò, ká wá Ọlọ́run ọba ní ìdáàbòbò. Minash shaitan, kúrò lára ash-shaitan, èṣù, ká wá ìdáàbòbò.
òun ni pé bí kéèyàn sọ pé téèyàn bá ti sọ pé a'udhu billahi minash shaitani rajim túmọ̀ rẹ̀ ni pé òun sọ pé alja'u wa a'tasimu wa atahassanu billahi minash shaitani. mo darí ọ̀rọ̀ mi sọ sọ́dọ̀ ọlọ́run ọba o, mo sì dìrọ̀ mọ́ ọlọ́run ọba o, mo sì ń wá ọlọ́run ọba ní olùdáàbòbò kúrò lára shaitan. ìtumọ̀ rẹ̀ nu tàrífù a'udhu billahi minash shaitani rajim. wọ́n bá tẹ̀ ní ajúwe kí ní jẹ́ a'udhu billahi minash shaitani rajim, òun ni al-iltija'u wal-i'tisamu wat-tahassunu billahi minash shaitani ar-rajim. náà kókó ẹlẹ́ẹ̀kejì òun ni hukmul jahri wal-ikhfa'i bil-isti'azati. kí ni ìdájọ́ káwí sókè, kí ni ìdájọ́ káwí sí inú? ẹjá kọ́kọ́ lọ lè mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfà tí wọ́n jáfa al-Qur'ani, gbogbo wọn tí wọ́n bá ka al-Qur'an wọn a máa ṣe a'udhu billahi minash shaitani rajim. gbogbo wọn kò sẹ́ni tí kìí ṣe a'udhu billahi minash shaitani rajim. ṣùgbọ́n ìmáàmù wa Abu Shama òun wá de a'udhu billahi yìí mọ́ pípè jáde rẹ̀, ó de mọ́ al-Qur'an. wípé tá a bá fẹ́ ka al-Qur'an tó bá já sí pé àwọn èèyàn ń bẹ ń jòkó tá a fẹ́ kà fún, àfi ká ṣe a'udhu billahi yìí síta. torí ìdí ni pé téèyàn bá ṣe sínú tó bá bẹ̀rẹ̀ al-Qur'an, ó ṣeé ṣe kó já sí pàrọ̀ tán jòkó tán fẹ́ gbọ́ Qur'an, àyà kan àyà méjì yóò bọ́ fún wọn, wọn ò ní tètè mọ̀ pé ntọ́hún ti bẹ̀rẹ̀ al-Qur'an. ṣùgbọ́n ṣíṣe a'udhu billahi minash shaitani rajim ṣe jáde, gbogbo ẹni ó wà ń jòkó náà ti mọ̀ pé tọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba fẹ́ ṣe kí ni, ó fẹ́ bẹ̀rẹ̀, ọ̀rọ̀ ọlọ́run ọba fẹ́ bẹ̀rẹ̀. náà Abu Shama wá ní ó ní a'udhu billahi tá a ṣe yìí, ó ní ìdájọ́ rẹ̀ tó ń gbé kà ní pé bí kéèyàn lọ sí, ó fẹ́ ṣe hajj àbó fẹ́ ṣe umrah, àfi kó ṣe talbiya. kí ni talbiya? òun ni labbaik Allahumma labbaik. a sì ṣe jáde ni, torí pé bẹ́ẹ̀ bá ti wọ̀ gbòòrò Mákà tó bẹ̀rẹ̀ talbiya tí ń bá ti ń wí sókè, kálukú ti mọ̀ pé ẹni yìí alálàájì ni àbó ní umrah. òun ló fi fà á tó ṣe pé tá a bá fẹ́ ka al-Qur'ani jáde níjòkó àwọn èèyàn ká ṣe a'udhu billahi yìí ká ṣe sí òkè. ó ní bákan náà ìdájọ́ rẹ̀ tó ń fi ní wọ́n ṣe jáde lọ́dọ̀ tàfà náà, òun ni pé ó dà gẹ́gẹ́ bí ìgbà téèyàn fẹ́ wọnú takbiratul ihram. takbiratul ihram yìí èèyàn ṣe sókè ní Allahu akbar, òun là á fi ṣílẹ̀kùn ìrun, òun là á fi ṣílẹ̀kùn pé àwọ̀ ìrun. torí pé ká ṣe jákè yìí ó láwọn àǹfààní tiẹ̀. nínú àǹfààní rẹ̀ òun ni pé ẹni tó fẹ́ gbọ́ Kùránì yóò mọ̀ pé al-Kùránì ti bẹ̀rẹ̀. áyà kan àbáyà méjì kò sì ní bọ́ fún onítọ̀hún, kò ní bọ́ fún onítọ̀hún tí máa ń tó fẹ́ gbọ́ al-Qur'an al-Karim, kò ní bọ́ fún. náà ṣùgbọ́n ká wí jẹ́jẹ́. àwọn afáàní tá a bá fẹ́ kírun a máa ń ṣe a'udhu billahi minash shaitani rajim, a máa ń ṣe ní jẹ́jẹ́. àbí tó bá já sí pé onítọ̀hún ó fẹ́ ka al-Qur'ani fún ara òun nìkan náà ló fẹ́ dáka, ó fẹ́ dáka, ó fẹ́ jòkó ka Qur'ani ni, ó lè ṣe sínú, ó lè ṣe jẹ́jẹ́. ó ní a'udhu billahi minash shaitani rajim, ó lè wí jẹ́jẹ́. àbí bẹ́ẹ̀ kọ́ onítọ̀hún bá wà ní dáúrù, wọ̀fi dáúrù yìí ọ̀pọ̀lọpọ̀ irú ìjókòó yìí mísọ̀rọ̀ ló pọ̀ sí jù, tí àwọn àfáà al-Qur'ani ó jókòó bíi 15 tí wọ́n máa wá ka Qur'ani, tí wọ́n máa gbà, tí wọ́n máa kà, tí wọ́n máa gbà. ìtumọ̀ ẹ̀ ni pé ẹnìkan ti bẹ̀rẹ̀ a'udhu billahi minash shaitani rajim, ó ti ń ka àyà lọ, ń ka àyà lọ, ń ka àyà lọ, ń ka àyà lọ, ó ka débi kan, ẹlòmíì fẹ́ gbé tí ó tún máa kà lọ, tí ó tún máa kà lọ, ẹlòmíì tó fẹ́ gbé òun yóò ṣe a'udhu billahi tiẹ̀ sí inú jẹ́jẹ́.
yóò ṣe sí inú jẹ́jẹ́ tó àti ṣíṣe jẹ́jẹ́ àti ṣíṣe jákè gbogbo àfà pátápátá ló ṣe kíni ló fara mọ́ pé àwùzùbíláì ọ̀ràn yẹn ni. èyí ò ní kókó ẹlẹ́ẹ̀kẹta tí a fẹ́ mú nísìn òun ni hukmul isti'azati min haythu al-ujubi aw al-istihbab. ṣé bí àwùzùbíláì tá a fẹ́ ṣe yìí ṣé ọ̀ràn yẹn la gbọ́dọ̀ ṣe ni àbẹ́ni tó bá wù ló lè ṣe é, ẹni tó bá wù ó lè má ṣe é. àwọn àfáà kan wọ́n ní al-amru al-waridu àṣẹ tó wá nínú gbólóhùn ọlọ́run ọba àlekè ọlá tí ń sọ pé fa idha qara'ta al-qur'ana fasta'idh billahi minash shaitani rrajim. tíre ànábì àbẹ́yìn ẹnìkan náà àlímú rẹ̀ tẹ́ bá fẹ́ ka al-Qur'an ẹ sádi ọlọ́run ọba kúrò lára èṣù ẹni ẹ̀kọ́ nínú Suratul Nahl aya 98. wọ́n ní àṣẹ tí ọlọ́run ọba pa yìí mahmulun ala an-nudb wa ala hadha al-madhhab la yahthimu al-qari'u bitarkiha wa huwa madhhab al-jumhur. wọ́n ní àṣẹ yìí kìí ṣe pé àṣẹ pé tá a bá ṣe á lẹ́sẹ̀, àṣẹ pé ọlọ́run ní ẹ ṣe ó dáa òun ní. lérí ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà ọ̀gọ̀rọ̀ àwọn àfáà dúró lé lérí. àwọn àfáà ní rárá, àwọn kan ní rárá kò rí bẹ́ẹ̀. àṣẹ ní ọ̀ranyàn ní, kódà mẹ́yàn bá fẹ́ bẹ̀rẹ̀ alukurani ọ̀ranyàn tí kò ṣe má ṣe ni, léè tó já sí pé béèyàn bá filẹ̀ tí kò ṣe yóò gbẹ̀sẹ̀ bí ìgbà tí èèyàn ò gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu. ọlọ́run pàṣẹ wò sí, ọlọ́run ní fa idha qara'ta al-Qur'ana. ọlọ́run ọba tún wá dé pípé tó o bá fẹ́ ka kurani ó tún dákọ́ tó bá fẹ́ ka kurani sa'uzu billahi minash shaitani rajim. a jẹ́ pé bàbá ka kurani tá a bá ṣe a'uzu billahi minash shaitani rajim ó súnmọ́ kéèyàn ó jẹ́ ẹlẹ́ṣẹ̀. àwọn àfáà míì náà tún fẹnu kò sí ọ̀rọ̀ yẹn. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin tá a fẹ́ gbé yẹ̀wò a'udhu billahi minash shaitani rajim yìí ó láwọn ìlànà àti ohun àti àwọn alfaz gbólóhùn tí ó wá látinú al-Qur'an àti èyí tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam náà máa sábà ṣe ń lọ bí 6 láwọn èyí tó a rí ẹ̀rí fún nínú tírà Ọlọ́run a sì rẹ́rí fún nínú sunna ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. as-sighatul ula, ìlànà alákọ̀ọ́kọ́ òun ni tí a bá fẹ́ ka al-Qur'an kí a sọ pé a'udhu billahi minash shaytanir rajim. lérí gbólóhùn yìí a rẹ́rí fún nínú tírà Ọlọ́run ọba a sì rẹ́rí fún nínú sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀rí ẹ̀ ni àyàtà kọ́kọ́ kà wípé nínú Suratul Nahl الآية 9 بعد 80. آية ẹlẹ́ẹ̀kẹsàn lẹ́yìn 100 ní èdè Lárúbá báwọn tí ń tò ní wọ́n ní àyà ẹlẹ́ẹ̀kẹsàn lẹ́yìn 100. ìtumọ̀ ẹ̀ ni pé àyà 99. Naam, awari gbà wá nínú hadith látọ̀dọ̀ àfáàwà Sulaiman bin Sard radiyallahu ta'ala anhu. ó sọ báyìí pé istabba rajulani 'inda rasulillahi sallallahu alayhi wa sallam. arákùnrin méjì kan bẹ wọ́n búra wọn léèbú tó lè níwájú Ànábì wa Muhammad wa nahnu 'indahu julusun, a sì jókòó lọ́dọ̀ Ànábì ńjọ́ náà. wa ahaduhuma yasubbu sahibahu, ìkànnù wọn wá ń bú kejì rẹ̀
mughdiban lẹ́ni tí ń bínú tójú rẹ̀ pọ́n roro. Faqala an-nabiyyu ànábì wa sọ báyìí pé inni la a'lamu kalimatan law qalaha la dhahaba anhu ma yajid. Mo sì mọ gbólóhùn kan o, tọkùnrin yìí bá wí gbólóhùn nìní gbogbo tí ń bẹ lára rẹ̀ níbínú yìí kò bá kò lára ẹ̀. Ànábì ní law qala a'udhu billahi minash shaitanir rajim, tó bá sọ pé a'udhu billahi minash shaitanir rajim. Àdísì yìí muttafaqun alayhi. Àwọn àfá aládìsì méjèèjì àní wọ́n gbà wọ́n sì panupọ̀ lé lérí pé àdísì tó lálàáfíà ni. Nínú àwọn tí wọ́n máa ń wá sábà lo ìlànà yìí, nínú wọn a rí Abu Amru al-Basri àti Asimu al-Kufi àti Abdullah ibn Kathir al-Makki. Nínú àwọn sahaba Sayyidina Umar radiyallahu ta'ala anhu àti ọmọ rẹ̀ Abdullahi ibn Umar, àwọn náà máa sọ pé a'udhu billahi minash shaitani ar-rajim, ìyọ́nú Ọlọ́run kó máa bá gbogbo wọn. Eléyìí ni ìlànà alákọ̀ọ́kọ́, ní sígà alákọ̀ọ́kọ́. Sígà ẹlẹ́ẹ̀kejì òun ni a'udhu billahi as-sami'il 'alim minash shaitanir rajim. Lafzu yìí, gbólóhùn yìí àrígbà wá nínú hadisi Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu fi du'a'i rasuli sallallahu alayhi wa sallama. Ó ní idha qama ila as-salati fi al-layl, tá nabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá dìde lóru tó fẹ́ lọ kírun, tó fẹ́ yan náfílà, yaqul, annabi sọ báyìí pé a'udhu billahi as-sami'il 'alim minash shaitanir rajim. Pé annabi wa Muhammad sallallahu alayhi wa sallam a máa wí bẹ́ẹ̀. Kí ló fà? A rí ẹ̀rí fún nínú al-Qur'an, nínú suratul A'raf aya 200. Ọlọ́run ní wa imma yanzaghannaka minash shaitani nazghun fasta'idh billahi innahu sami'un alim. Fasta'idh billahi innahu sami'un alim. A jẹ́ pé tí ẹ̀nà bá sọ pé a'udhu billahi sami'il alim, àti rí ẹ̀rí fún nínú al-Qur'an ìpínyàn lè fi sami'un alimun a lè fi sí. Bákan náà nínú suratu Fussilat a rí irú gbólóhùn bẹ́ẹ̀ nínú suratu Fussilat. Gbólóhùn yẹn gangan ẹnu yàtọ̀ tó wà ńbẹ̀ ni pé ti bí eléyìí ó ní wa imma yanzaghannaka minash shaitani nazghun fasta'iz billahi innahu huwa as-sami'ul alim. Innahu huwa as-sami'ul alim. Talakoko innahu sami'ul alim. Ẹlẹ́ẹ̀kejì innahu huwa as-sami'u al-alim. Ó wà fún méjèèjì. Náà àwọn àfáà tí wọ́n wá tẹ̀sí ìlànà yìí, nínú wọn ni Imamu Hamza àti Sahal bon Abi Hatim. Kódà a rí pé Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu òun náà sì máa ṣe kíni a máa wí, àti Muhammadu bin Sirin ìlànà ẹlẹ́ẹ̀kejì. Gbólóhùn ẹlẹ́ẹ̀kẹta, sígà ẹlẹ́ẹ̀kẹta, as-sighatu salisatu, òun ni ká sọ pé a'udhu billahi as-sami'il 'alimi minash shaytanir rajim min hamzihi wa nafthihi wa nafthihi. Àdísì tó tọ́ka lérí eléyìí, àdísì Abu Sa'id al-Khudri òun náà ló gba eléyìí náà wá.
ó ní ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó bá fẹ́ lọ lè kírun lóru kabbara ànábì kọ́kọ́ sọ pé Allahu akbar lẹ́yìn náà ni ó wá sọ pé subhanaka Allahumma wa bihamdik wa tabaraka ismuk wa ta'ala jadduk wa la ilaha ghayruk thumma yaqul lẹ́yìn náà l'ànábì wá sọ báyìí pé أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه ولا نبي وعصبه ṣùgbọ́n pẹ̀lú gbólóhùn yìí àwọn àfáà kan ní ara ò ṣe gbọ́ pé Abu Sa'id al-Khudri yìí sọ pé tá nábì bá jí lóru tó bá fẹ́ lọ kírun ìtumọ̀ rẹ̀ ni pé béèyàn bá jí lóru nìkan nìyẹn lè wí eléyìí àwọn kan ní òru tá nábì bá jí nìkan ní máa wí òun ló sì dá kéèyàn náà máa wí kò tọ́ kéèyàn wí tó bá fẹ́ ka Al-Qur'an àwọn kan ní rárá sofa tó ti já sí pé ọlọ́run pa nábì pé láṣẹ pé kó máa sọ pé a'udhu billahi minash shaitani rajim gbólóhùn ní hàn bẹ́ẹ̀ nínú tí ó fi ń wàsọ lọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo tí fi ń kà yìí a lè kà á bẹ́ẹ̀ tá a bá fẹ́ ka Al-Qur'an al-muhim sígà yìí gbólóhùn yìí a rí ìgbà jáde látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam sígà ẹlẹ́ẹ̀kẹrin òun ni Allahumma inni a'udhu bika minash shaytanir rajim wa hamzihi wa nafthihi wa nafthihi Allahumma mbembi eléyìí inni a'udhu bika minash shaytanir rajim ipe hadisi Abdullah ibn Mas'ud òun ni ó gbà wá Abdullah ibn Mas'ud ó jẹ́ kan nínú àwọn Abdullah mẹ́rẹ̀ẹ̀rin tí Ọlọ́run ọba tó ṣàánú nínú àwọn sahaba Ànábì wa Muhammad tán wá jọmọdé Abdullah ibn Umar Abdullah ibn Mas'ud Abdullah ibn Abbas àti Abdullah ibn Zubair wọ́n jẹ́ ọmọdé tọ́lọ́run ọba ṣàánú tó kẹ́ púpọ̀ nínú àwọn sahaba nínú àtàgbàgbọ́ yìí Al-Qur'an Abdullah ibn Mas'ud sọ pé látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallama ó ní ànábì a máa sọ pé Allahumma inni a'udhu bika minash shaytanir rajim wa hamzihi wa nafthihi wa nafthihi ó ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama a máa sọ bẹ́ẹ̀ ó jẹ́ sígà ẹlẹ́ẹ̀kẹrin sígà ẹlẹ́ẹ̀karùn òun ni kéèyàn sọ pé أعوذ بالله من الشيطان الرجيم إن الله هو السميع العليم sẹ́rí ẹ̀rí fún eléyìí ó jẹ́ ẹ̀rí tá a kọ́kọ́ mú wá fún sígà alákọ̀ọ́kọ́ àti sígà ẹlẹ́ẹ̀kejì àti sígà ẹlẹ́ẹ̀kẹta ó jẹ́ ẹ̀rí tí ó bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ òun sì ni àfáà wa Nafi' àti Ibn Amir àfáà wa Ibn Amir àti àfáà wa Agbani al-Kisaiyu rahimahumullahu ta'ala àfáà wa Kisai ọlọ́run mọ́sàbá wa kẹ́ gbogbo wọn mọ́sàbá wa pa ọ̀pọ̀ kẹ́ àwọn máa ń sábà lo eléyìí dáadáa wọ́n máa ń sábà lò dáadáa náà sígà ẹlẹ́ẹ̀kẹfà òun ni ká sọ pé a'udhu billahil azim wa biwajhihil karim wa sultanihil qadim من الشيطان الرجيم sígà ẹlẹ́ẹ̀kẹfà nù agbọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Abdullahi ibn Amr ibn al-As ìyọ́nú Ọlọ́run kó máa
bá gbogbo wọn ní àpapọ̀. ó là Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam innahu kana idha dakhala al-masjida tá Ànábì bá wọ mọ́sálásí gbogbo ìgbà tó bá wọ mọ́sálásí qala ìmọ̀ sọ báyìí pé a'udhu billahi al-azim wa biwajhihi al-karim wa sultanihi al-qadim min ash-shaytani ar-rajim. gbogbo àwọn sígà mẹ́fẹ̀ẹ̀fà yìí kò sí èyí tí a lè lò, kò sí èyí tí a lè wí tí a bá ń ka al-Qur'an, tá a bá fẹ́ ka al-Qur'an al-Karim. ṣùgbọ́n bisimilahi rahman rahim ní tiẹ̀ àwọn àfà wọ́n ní bí a bá fẹ́ bẹ̀rẹ̀ al-Qur'an tá a ṣe a'udhu billahi minash shaitani rajim tán, a ṣe bisimilahi rahman rahim ní gbogbo ìbẹ̀rẹ̀ súrọ̀ àyàfi a ṣe bisimilahi rahman rahim àyàfi súrọ̀tù tawba nìkan tí bisimilahi rahman rahim tí kò bá wá láàní ṣe. ṣùgbọ́n bisimilahi rahman rahim tó bá já sí pé àárín súrà láti fẹ́ mú, láti fẹ́ bẹ̀rẹ̀, ta sa'uzu billahi minash shaitani rajim tán, àwọn àfáà ní ìlànà méjì la lè lò. alákọ̀ọ́kọ́ èèyàn lè ṣe bisimilahi rahman rahim, ẹlẹ́ẹ̀kejì èèyàn lè má ṣe bisimilahi rahman rahim pẹ̀lú ìdí ni o, pẹ̀lú ìdí òun ni wípé gbogbo àwọn àyà tó bá ti rọ̀ mọ́ ọ̀rọ̀ kèfèrí tí a bá fẹ́ mú, èèyàn ní ṣe bisimilahi rahman rahim lẹ́yìn tí a bá ti ṣe a'udhu billahi minash shaitani rajim tán, èèyàn kàn mú àyà nìní, èèyàn mú àyà yẹn ni, èèyàn máa mú àyà yẹn ni. àbí àwọn àyà tó ṣe pé ó so mọ́ kí ọlọ́run ọba ṣépè kó ṣẹ́bi lé àwọn kèfèrí, èèyàn kàn mú àyà yẹn ni. àbí bẹ́ẹ̀ sì kọ́ àwọn àyà tí ọlọ́run ọba ti ń túnà àṣírí àwọn mùnáfìkì, àbí ìtọ́lọ́run ọba ti ń sọ̀rọ̀ ọ̀nà, àbí tí bá ti ń sọ̀rọ̀ ṣaitan, èèyàn ò ní ṣe bisimilahi rahman rahim. kí nìdí? òun ni pé gbólóhùn bisimilahi rahman rahim, a rí i pé gbólóhùn ní kún fún àánú àti kẹ́. arrahman ọba àjọkẹ́ ayé, arrahim àṣàkẹ́ ọ̀run, ọba àkẹ́ni, ọba àánú ni. a wá ní gbé àánú ni ti ọ̀rọ̀ àwọn kèfèrí. àánú ni ò gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀, kò gbọ́dọ̀ ṣe ọ̀rọ̀ ṣẹ̀tánù, ò gbọ́dọ̀ tẹ̀lé. nígbà míì gan yóò bàtúmọ̀ jẹ́. a fún wa ní àwọn àpèjúwe àyà kọ̀ọ̀kan bí t'Ọlọ́run ọba ti ń sọ̀rọ̀ àwọn kèfèrí tí wọ́n ń sọ pé wa qalu ittakhadha Allahu walada, wa qalu wáòní wáòl atif. àwọn kèfèrí tún sọ pé, kódà wọ́n tún sọ pé Ọlọ́run ọba bímọ. kí ẹ̀ wá ṣe bisimilahi tán kó wá so mọ́ ìtumọ̀ ní ẹ̀rí pé yóò dàrẹ́ jáwì. kí ẹ̀ ní pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, làwọn kèfèrí fi sọ pé Ọlọ́run ọba bímọ. pẹ̀lú orúkọ Ọlọ́run àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run ni wọ́n fi sọ pé ìtumọ̀ ní kò dá, ẹ má ṣe bisimilahi, ẹ kàn ṣe a'udhu billahi minash shaitani rajim. mo wá sọ kúrò lára èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé. àwọn kèfèrí tún sọ báyìí o, èyí ń ṣe déédéé ara wọn. àìbẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ ṣaitan ní à sọ pé ash-shaitanu ya'idukumul faqra, kí wọ́n sọ pé pẹ̀lú orúkọ Ọlọ́run àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run ní Ṣẹ̀tánì fi ń ṣàdéhùn òṣì fún yín. àní ṣe bisimilahi bẹ́ẹ̀ o.
ìdí nìyẹn tá a fi ní ṣe bismillah. Hikma òye tí ń bẹ níbẹ̀ yẹn nìyẹn. Tá a bá ti ṣe a'udhu billahi a máa ṣe kíni, a máa bá àyà lọ. Ṣùgbọ́n àwọn àyà tó bá ti jọmọ́ nípa pé dọ̀míìrù tó wà ń bẹ, dọ̀míìrù tọ́lọ́run ni tí ń sọ̀rọ̀ kẹ́, a ṣe bismillahir rahmanir rahim. Kí ni jẹ́ dọ̀míìrù? Àwọn okọ̀ àyọ́pè, kálukú ló kọ tí ń jẹ́, but àwọn okọ̀ kan bẹ tí wọ́n fi pè é, èmi, ìwọ, òun, ìrẹ, pronoun. So irú àyà yìí nísìn, ilayhi yuraddu ilmu as-sa'ah, ilayhi yìí tí mẹ́bẹ̀ ni ọlọ́run ọba ló ní. Kí wọ́n wá sọ tákà ní bismillahir rahmanir rahim, ilayhi yuraddu ilmu as-sa'ah. Bismillahir rahmanir rahim, ọlọ́run àjọkẹ́ ayé àsàkí ọ̀run yìí o, òun náà ní gbogbo ìmọ̀ ọjọ́ alkiyama bẹ lọ́dọ̀ rẹ̀. èyí ń dà. àbí kéèyàn sọ pé wa huwa alladhi khalaqakum min tin. Bismillahir rahmanir rahim, wa huwa alladhi, pẹ̀lú kọ́ ọlọ́run ọba àjọkẹ́ ayé àsàkí ọ̀run, ohun yìí náà ni ó dá yín látara ẹrọ̀fọ̀. Bí a ti ṣe bismillah, ibi tá a ti ṣe bismillah nìyẹn. So a dúró báyìí ká tó wá gbé ẹ̀kọ́ wa látara ìlànà mélòó là gbà pé bismillah àti a'udhu billahi àti bismillahir rahmanir rahim. Tá bá fẹ́ ka al-Qur'an, tá bá fẹ́ ka al-Qur'an àti àyà àti súrà, ìlànà mélòó, àádàpọ̀ ni, àgé lọ́tọ̀ọ̀tọ̀ ni, a ṣe gbogbo bí bá ṣe jẹ́. Ọlọ́run kí ó ṣe ní ìrọ̀rùn fún wa, Ọlọ́run kó gbà ní ìbádà fún wa. Wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in.